alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Bàbá Akanmu. Bàbá Akanmu. Ṣé ẹ wá mọ̀ mí mọ́ ni? Mo ń kí yín ní kí ti ọlá ti ọlá. Ẹ má kí mi rárá, mo ní ẹ má kí mi. Ìfẹ́ kíkiri rárá, kọ́ ìfẹ́ kíkiri. Bàbá Akanmu. Sá. Ní tí mo fẹ́ ṣàlàyé fún ọ náà ni kẹ́límà la ilaha illallah. Ṣé kẹ́límà àgbà bí òwò? Èmi ò dá kẹ́límà mọ́. Kẹ́límà gbólóhùn ọ̀rọ̀ Ọlọ́run ni. Tí ẹ̀ bá wí kẹ́límà yìí, ó ń ṣẹ́ ńlá Nábì Muhammad sallallahu alaihi wasallam. Ó lẹ́ni yẹn wà Àlùjánnà. Kẹ́límà yẹn mò ń pè yín sí pé ẹja àjọ wí kẹ́límà yìí kálíbà àjọ wà Àlùjánnà Ọlọ́run. Irú kẹ́límà wo? Mo ní ìdá kẹ́límà mọ̀ sẹ́. Náà ni gbólóhùn pé ìjọ kan ṣoṣo lọ́lọ́run, Ọlọ́run ò pé méjì la ilaha illallah. Èmi ń bọ́gun, èmi ń ṣe, èmi ń bọ́ ọ̀sán, èmi ń ṣe gbogbo ẹ̀. La ilaha illallah. Ẹ ń ṣe kí ni? À ń bọ́gun. Ògún èwo? Ògún náà ni. Ògún lẹ tó ń bọ́. Bàbá Akanmu. Ṣé bínú ìsìlámù wọn bí yín sí torí tọ́lọ́run? Ògún náà ni pé ká máa bọ̀ ń bẹ̀. Ẹ má bògùn mọ́. Ẹ má bògùn mọ́. Ògún ò lérè. Ṣàngó ò lérè. Ìtẹ́ gbọ́dọ̀ máa jọ́sìn fún kí ni o? La ilaha illallah. Ẹ̀yin náà bí mo ṣe wí. La ilaha illallah. Ẹ láàkìlẹ̀ gbé. Kàǹkà bò ó, Bàbá Akanmu. Bí mo ṣe pè kọ́nù, bánàbí ṣe pè lélẹ́yìí pé la ilaha ẹ̀kúrẹ́. La ilaha Illallahu. illallahu. Muhammadu. Rasulullah. Ọlọ́run ni ọba tí ìjọsìn tọ́ sí o. Ọlọ́run ni ọba tí ìjọsìn tọ́ sí o. Kò tọ́ sẹ́nì kankan mọ́. Àti pé Àti pé dájúdájú ànábì wa Muhammad ló pé àwọn ànábì Ọlọ́run, òjíṣẹ́ Ọlọ́run ní í ṣe. Ṣé ẹ ti bá nígbàgbọ́ ní kẹ́lí àbẹ́ẹ̀ tí nígbàgbọ́ ní kẹ́lí mọ́ ẹ̀? Mo ti ní gbàgbọ́ nítorí pé wàhálà mi ni o. Ẹ má bínú tó lọ. Bàbá Akanmu, ẹ ti gbà fọ́lọ́run báyìí. Ta la máa jọ́sìn fún? Ọlọ́run. Ta la máa gbààwẹ̀ wa fún? Ọlọ́run. Gbogbo àlámọ̀rí ta la máa ṣe fún o. Ọlọ́run. La ilaha. Illallah. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wà lé, ẹ gbìyànjú láti subscribe sórí péjì yìí, ìkànnì Imam Oluwakemi TV. Ọlọ́run yóò sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀. Kò sí níta kankan ní ìmọ̀ o. Ọlọ́run lẹ́lẹ́dàá wa o. Òun náà lọ bo olùtọ́jú o. Òun yóò pèsè ìjẹ̀mú. Iná ló wa, ọwọ́ Ọlọ́run wà. Kò sí lọ́wọ́ ẹnì kankan mọ́. La fi sọ pé la ilaha illallah. Òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní man qala la ilaha illallah mukhlasan dakhala al-jannah. Gbogbo ẹgbẹ́ tá a sọ kálímà la ilaha illallah tó wí tọkàntọkàn tó sì wí tarantaran yóò wọ àlùjánnà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyámà. Èèyàn ọmọ ìyá mi, gbogbo tá à ń ṣe yẹn tí ò ní ìtumọ̀ ẹ̀já jáwọ́ ń bẹ̀. Ààbò Ògún ni, ààbò Ṣàngó ni, ààbò Ọya ni, ààbò Ọ̀ṣun ni, ẹ̀já jáwọ́ ń bẹ̀. Kò sọ́nà ń bẹ̀ o. Ojú ọ̀nà Islam náà ni ọ̀nà wà. Ọlọ́run ó jẹ́ ká sóríire o. Wala hawla wala quwwata illa billah.